Otasansan rédíò and TV. ìkànnì yìí mo máa ń sọ tipẹ́tipẹ́ pé ìkànnì yìí kò wá láti fi ṣègbè lẹ́yìn ẹnìkan, kò wá láti fi ṣègbè lẹ́yìn ìlú kan, kò wá láti fi ṣègbè lẹ́yìn ẹ̀sìn kan, kò wá láti fi ṣègbè lórí ìlú kan tàbí lórí ẹ̀yà kan tàbí lórí ìran kan. A sọ bí nǹkan bá ṣe rí, ohun tá a bá gbọ́, ohun tá a bá rí tó sì fìdí múlẹ̀ tẹ́rì wà fún la máa mú wá lórí ìkànnì yìí. Bó ṣe jẹ́ nìyẹn yàtọ̀ láti bẹ̀ yẹn. Ẹ wá jẹ́ kí n mú ohun tí ẹnìkan fi ṣọwọ́ sí mi gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ọ̀rọ̀ ta ló yẹ kó jálága àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, sọ yẹ kó jẹ́ kí n jẹ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, sọ yẹ kó jẹ́ kí n jẹ láàrin wọn. Bàbá yìí fi èrò àti ìwòye tiwọn ránṣẹ́, mo sì máa ń sọ fún yín pé èrò kí papọ̀, ìwòye kí papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ bí oníkálukú bá ṣe fojú wò ni ó sì gbé jáde. Ojú tẹ́mi fi lè wò ó lè yàtọ̀ sí tiyín, ojú tẹ́yìn náà fi wò ó lè ojú tẹ́lòmíì ó fi wò ó lè yàtọ̀ sí tiyín, ojú tẹ́yìn náà fi wò ó lè yàtọ̀ sí tẹ́lòmíì, kò kí n papọ̀ torí pé bọ́ọ̀lù ọ̀sìn dálé ayé nìyẹn. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí, kí ẹ wá jẹ́ kí n mọ èrò àti òye tiyín ẹ jẹ́ àjọ gbọ́. Ẹ kú iṣẹ́ o, Ọlọ́run ṣàánú wa o, àdúrà wa o. Mo ń gbọ́ àwọn prógráàmù yìí, so mo dẹ̀ fẹ́ ẹsẹ̀ àwọn kankan fún yín lórí. Mi ní fẹ́ kẹ́ contradict sí ara yín, tẹ́ bá wo kọ́mẹ́ǹtì táwọn èèyàn kan kọ bẹ́ẹ̀. Wọ́n ń try láti sọ fún yín pé àwọn míì ní pé sàkátà pàrà láàsìntọ́ pé kéèyàn fẹ́ kan la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá sí rí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ nípa ọ̀rọ̀ oyè Ìbàdàn nípa ọ̀rọ̀ chairmanship of state traditional rulers, so kò sí àwáwí kankan bẹ́ẹ̀ àbí kásẹ̀ máa lọ irọ́ lọ́rùn. ní tó ṣẹlẹ̀ ní pé Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run bá foríjì wọn, ìyẹn bàbá Adé Adéyẹmí tèrè, so ni wọ́n bẹ̀rẹ̀ kìíní yẹn tí wọ́n sì make a move nípa wípé gbàtà tí ó dọ̀yọ́ state fi wà. So tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba Adésọjí Adérẹ̀mí àwọn ni wọ́n jẹ́ permanent chairman fún gbogbo àwọn Ọ̀yọ́ state, so gbogbo Ọ̀yọ́ state council of obas. So 1930 ni wọ́n jẹ ọba tí ọba Lámídì Adéyẹmí dẹ̀ jọba ní 1970. So títí bàbá dẹ̀ ni chairman, ṣùgbọ́n wà tó ti pé bàbá ti dàgbà lẹ́yìn ìgbà tí ọba Lámídì Adéyẹmí ti jọba ni bàbá Adésọjí Adérẹ̀mí sọ pé kí wọ́n ṣojú fáwọn títí bàbá dẹ̀ kú ní 1980, ìyẹn bàbá Adésọjí Adérẹ̀mí wọ́n kú ní 1980. So ẹ̀yìn ìgbà náà tí wọ́n install ọba ọkùn Adésíjú Adé lẹ́bí Ọọ̀ni of Ifẹ̀, báyìí ni ọba Lámídì Adéyẹmí tí wọ́n ń make a move pé kò yẹ kó jẹ́ pé sáwọn àpadà sí ẹ̀yìn padà pé ṣé okùn adé náà ni wàá tún bọ́ sí chairmanship. Bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé àwọn àtàn àgbélẹ̀rọ jáde pé kò fi jẹ́ pé kò ní jẹ́ pé ọba ọkùn Adésíjú Adé. Ìgbà náà ni wọ́n á try láti wá àwọn èèyàn kúnra pé náà fi mú pé Olúbàdàn ọwọ́ Òbòkun of Ìjẹ̀ṣà land àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé kí wọ́n support àwọn kí wọ́n fi kọ́bọ̀ náà fi gbogbo àwọn sọ Bọ́lá olóyè Bọ́lá Ìgè tó jẹ́ gómìnà gbà yẹn pé so pé kò yẹ kó jẹ́ pé ọba ọkùn Adésíjú Adé náà ni wọ́n á jẹ́ permanent chairman. wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn ní olóyè Bọ́lá Ìgè sọ pé Ọọ̀ni lólórí gbogbo aládé òun ló dẹ̀ máa jẹ́ chairman pé anybody tó wá rí ipò bọ́ ọbẹ̀ pé
wọ́n ṣe pé ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun náà ní olórí tẹ́lẹ̀ tó yẹ pé ní ẹni tó bá sì sùn sí bọ́ọ̀bẹ̀ náà òun náà ni ó jẹ́ so làwọn àfibẹ̀ sí bá ìjọba fa wàhálà lórí ẹ̀ pé wọ́n jẹ́ káwọn máa rotate àwọn náà wọ́n suggest ẹ̀ pé kó má jẹ́ pé ẹnìkan permanent pé ẹnìkan bá jẹ́ ní ọdún kálómìnà tó bọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe á kárí Olúbàdàn along àti Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ ọba Ajagungbadé Oyèwùmí Ajagungbadé pẹ̀lú ọwọ́ bọ́kọ̀ fìjẹsà láńjọba Adékúnlé Arúnmọláràn náà fi kárí àwọn èèyàn along pé kò fi jẹ́ pé àwọn ìjọba rotate ẹ̀ ní àwọn náà wọ́n suggest ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti wọ́n ò tí judgement ò tí jáde lórí ẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi create Ọ̀ṣun state so tí Iléṣà àti Ìjẹ̀ṣà land àti Ifẹ̀ tí wọ́n fi bá Ọ̀ṣun lọ so ọba bàbá wa Lámídì Adéyẹmí nígbà ìpá àwọn náà wọ́n suggest pé kí wọ́n máa rotate so lẹ́yìn ìgbà náà ni wọ́n á sọ pé òkè làwọn Olúbàdàn wa nítorí ní ká máa ṣe ká bẹ̀rẹ̀ rẹ̀ báyìí o so bẹ̀ẹ̀ta láàfin ni wọ́n ní kọ́kọ́ ṣe ọ̀gágun Abdulkarim Adisa náà ló dẹ̀ sọ pé ìgbà náà wọ́n ṣe kí ní ẹ̀ pé òkè káláàfin ó bẹ̀rẹ̀ tó bá lo 2 years Olúbàdàn náà bọ́ ọbẹ̀ after Olúbàdàn kì í ṣọ̀hún náà bọ́ ọbẹ̀ bí wọ́n ṣe ṣàdéhùn nìyẹn gbàtí wọ́n bá Lámídì Adéyẹmí wá lo 2 years wọn tán so kó pé kí wọ́n kó bẹ́ẹ̀ kí Olúbàdàn bọ́ ọbẹ̀ ni wọ́n ṣe wà tún yarí pé rárá o àwọn tó gbà mọ́ náà fi resign kó ní bẹ́ẹ̀ pé àwọn òṣèlú mọ́ nìkan so gbogbo àwọn governors sì ń dé náà gbogbo ẹ̀ náà ní nǹkan tí bàbá Lámídì Adéyẹmí ń jà fúnra náà pé nìkan àwọn ò lè wọn tún pín ẹ̀yin náà lẹ́sìn suggest ẹ̀yin lẹ dálẹ̀ àwọn ni wọ́n initiate ẹ̀ so tí wọ́n fi dín gbogbo ẹ̀rín níbi títí so tí gómìnà kan bá ti débẹ̀ táwọn àti ìbájọjọ́ rẹ̀ wọ́n try láti máa bá gómìnà yìí láti lobby gómìnà yẹn pé kọ́ máa fi jẹ́ pé àwọn ní káwọn sáàjẹ̀ permanent chairman lọ́gbọ́n bá tún ti yá tí ìjàmbá tún ti ṣẹlẹ̀ láàrin àwọn àti gómìnà yẹn tí gómìnà yẹn ó tún fẹ́ gbé ìgbésẹ̀ pé rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ níta ẹ ti suggest tẹ́lẹ̀ náà làwọn ó tún ṣe ṣùgbọ́n ẹ ṣe nìyẹn nígbà tí tó fi lórí gómìnà Aláwọ̀ Akálà ṣùgbọ́n tí gómìnà Akálà wọn fẹ́ kó bẹ́ẹ̀ ni wọ́n tún fi gbé kíní yẹn jáde pé kí wọ́n ṣe so títí gbogbo gẹ́gẹ́ bí wọ́n ń sọ gbogbo tàbí wọ́n ń sọ Odòye empire yẹn ti lọ Ìbàdàn gan ló tún jẹ́ the last empire Ìbàdàn ló ṣèfù wọn gbogbo wọn àtọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá Lágelú tó jẹ́ founder of Ìbàdàn àti Ilé Ifẹ̀ náà ló ti wá so ọ̀pọ̀lọpọ̀ àwọn warriors ni wọ́n wá káàkiri tí wọ́n settle down sí Ìbàdàn tí wọ́n bá dẹ̀ sọ pé Ọ̀yọ́ ló jẹ́ kí Ìbàdàn ó di ọba Ọ̀yọ́ kọ́ ló Aláàfin kọ́ ló upgrade Olúbàdàn ní 1930 tí wọ́n lọ wíṣírì 1930 ní ọba Abbas Okunola Alẹ́ṣinlọ́yẹ ìgbà tí wọ́n jẹ baálẹ̀ ni wọ́n jẹ Ìbàdàn gbà yẹn àwọn náà jẹ baálẹ̀ Ìbàdàn ní 1930 ìgbà tó di 1936 àwọn Ìbàdàn warlords ni wọ́n upgrade baálẹ̀ Abbas Okunola Alẹ́ṣinlọ́yẹ ni wọ́n upgrade wọn sí Olúbàdàn ni wọ́n sọ wọ́n di ọba tí wọn ò sì gbé sí pé wọ́n sì gba permission kankan lọ́dọ̀ Aláàfin àbí lọ́dọ̀ ẹnì kankan àwọn Ìbàdàn warlords ta ló tó bẹ́ẹ̀ tó gbéná wojú wọn gbà náà 1936 so ni wọ́n upgrade ọba Abbas Okunola Alẹ́ṣinlọ́yẹ tí wọ́n sọ di Olúbàdàn so tó ti di ọba ìwẹ́gbà náà wọn ò tí ì mọ dé adé nígbà yẹn ṣùgbọ́n ọba wọ́n ti di ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yàtọ̀ sí baálẹ̀ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ àwọn Ìbàdàn warlords ló upgrade wọn so torí inú tàngán tá a gbọ́ wọ́n nígbà wọn fẹ́ ṣèpàdé ní mọ̀pọ̀ gbà yẹn pé gbogbo àwọn ọba ló ti débẹ̀ tí Aláàfin náà ti débẹ̀ Ọọ̀ni gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ti wà ń bẹ̀ ìgbà tí
ẹni tí wọ́n rò pé ó ń jẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ Abazi Òkúnọlá Alẹ́sìnlọ́yẹ ìgbà tí káwọn tó débẹ̀ àwọn ń bèèrè lọ́wọ́ gbogbo àwọn Ìbàdàn wọ́n lọ sí kí wọ́n lọ́dọ̀ àwọn èèyàn pé irú aṣọ wo ló bá ní ọ̀níwọ̀ irú aṣọ wo ni wọ́n ní aṣọ òfì lọ́wọ́ irú aṣọ wo l'Aláàfin wọ̀ irú aṣọ wo lélẹ̀ wọ̀ wọ́n sọ fún wọn. Gbà tí ọba Abazi Òkúnọlá Alẹ́sìnlọ́yẹ ń bọ̀ wọ́n ní white ni wọ́n wọ̀ tí wọ́n sì gun orí ẹṣin tí wọ́n sì mú orúkọ rẹ̀ dání. So gbogbo àwọn bí wọ́n ti débẹ̀ báyìí tí wọ́n yọ báyìí gbogbo ayé rí wọn pé Ṣẹ̀kúntàlá sọ fún bá ti yọ gbogbo yẹn ní òyìnbó ṣe dàmà gbogbo ojú ní ọ̀sàrè rí. So gbogbo bá Aláàfin ṣe ń kí báyìí Olúbàdàn sí ọkú wọn ò tẹríba fẹ́ni bọ́dì wọn. So tí ó ṣe ní ẹ̀ka tó gbìn kò sẹ́ni tó gbìn nígbà yẹn. So bí Ìbàdàn ṣe liberate ara wọn nìyẹn. Ọ̀rọ̀ Ìbàdàn ṣe ló dàbí ọ̀rọ̀ Amẹ́ríkà gbàtà Amẹ́ríkà fẹ́ gba independence ní July 4, 1776 kìí ṣe pé àwọn gba independence lọ́wọ́ British colonial master gẹ́gẹ́ bíi pé bí wọ́n ṣe fáwọn ní independence ní October 1, 1960 Amẹ́ríkà lé wọn dànù ní so wọ́n dẹ̀ fúnra wọn ní independence bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ìbàdàn ṣe rí. So pé kẹ́ni ẹ̀kọ́ máa sọ̀tàn tí ò lè ṣe irọ́ ní gbogbo yẹn. So 1977 tí retired General David Madaye ṣe jẹ́mìbẹ̀ wọn tí wọ́n jẹ́ gọ́vnọ̀ Ọ̀yọ́ state ńgbà náà àwọn ni wọ́n á gẹ́ẹ̀tì ààrẹ fún Olúbàdàn tó wà ńbẹ̀ ńgbà náà ọba Gbàdàmọ́sí Adébímpé àwọn ni wọ́n fún wọn ní adé àwọn ni wọ́n fún wọn ládé gọ́vnọ̀ David Madaye ṣe jẹ́mìbẹ̀ wọn àwọn ni wọ́n fún Olúbàdàn gba ètò wà ńbẹ̀ lẹ́ngbà yẹn ní 1977 ọba Gbàdàmọ́sí Adébímpé àwọn ni wọ́n fún wọn ní adé ńgbà yẹn àtìgbà Ìbàdàn ti ń dádé kì í ṣe pé bóyá Aláàfin ló wá fún Olúbàdàn ládé àbóhùn lọ upgrade Olúbàdàn sí ọba kò rí bẹ́ẹ̀ rárá. Nígbà tó gun Fúlàní sì fẹ́ kó wọn ètò ọwẹ́ kó gbolẹ̀ Yorùbá Ìbàdàn náà ni ó dì àwọn ọdẹrin bàbá wa ọdẹ lọ àtàwọn ọmọ Ìbàdàn wọ́n ti Fúlàní wọ Ṣògbó tí wọ́n pè lógun ìlú mi so sí gbogbo Fúlàní òfin tí wọ́n fi ráyè ká gbolẹ̀ Yorùbá. So kí wàá ní what are we talking pẹ̀lú tí ọ̀rọ̀ fífẹ́ dẹ́ sọ unit náà yẹ ká wà kí ni ṣé tábánikà máa wọ́n lágbé Ìbàdàn jẹ́ nìkan tí kò gbà yẹn mọ́ra ni àbí wọ́n jẹ́ nìkan kó nígbèrà. Ìbàdàn is the largest city in all the West Africa. So Ìbàdàn gan ló yẹ kó máa claim superiority àbí àti supremacy àwọn ò sí bẹ́ẹ̀ àwọn tó ní kájọ máa rotate kí peace òfin wà. So ẹ ṣe àwọn sẹ́yìn àwọn fi Ọ̀yọ́ wé Ìbàdàn no ramification sóògùn wọn sọ gan ò fẹ́ gbòòrò ju kò fẹ́ ṣe kí ni lajú ju Ọ̀yọ́ lọ. So kí ni wọ́n what are we talking. So ọba Lámídì Adéyẹmí ni wọ́n dálẹ̀ nìyẹn mú àwọn sì dálẹ̀ yẹn. So kò sí pé kíní tí ọgbọ́n bá fàràbà tó bá fòrókò ẹ̀yìn kúlẹ̀ àgọ̀ ní ọ̀fẹ́ já sí. So kì í ṣe pé ó yá àbí nǹkan. So àwọn ní dìmọ́ tí wọ́n bá fi rẹ́ máa jàǹpátá dìmọ́ tí yóò sì máa fẹ́ ti ilẹ̀ wọn Ọ̀yọ́ town. So dìmọ́ tí wọ́n bá fẹ́ máa jàǹpátá torí náà wọ́n ti ṣe àgbà àlàáfíà láàyè kò sí tó wà ń bẹ̀ kò sí tó à ń jẹ́ sí ìtàn àpọ̀lọ́ Ọlọ́run ọba ní supreme ló supreme òun lọ́ba kábíọ́ òsì. So Ọlọ́run ọba ní gbogbo táyà à ń ṣe ilé ayé yìí ó ṣe ní ibi léèrè béèyàn jẹ́ president béèyàn jọba tó bá kọjá yẹ. So ṣáàtì ní wíwọ ẹ̀sánpù rẹ̀ láti nínú news yìí. So àìmọye ọmọnìsì tó ti há gbé ọlọ ẹ̀wọ̀n àìmọye president tí wọ́n ti mú tí wọ́n ti rán lọ ẹ̀wọ̀n. So torí ìdí èyí ẹ jẹ́ ká kólà ẹ̀kọ́ ọ̀kọ́là wọ́n gbà láfíà láàyè ti lajú jù bá ń lọ bèbí tẹ́jú ọ̀rọ̀ empire ọ̀nà ayé yẹn ti lọ.
so kò sí kíní kan bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn so ẹ má wulẹ̀ máa lọ irọ́ lọ́rùn nù so ibi tọ́rọ̀ ń lọ kì í sọ̀rọ̀ pé bẹ́yà dálàfin bá òní ọ̀jẹ̀ permanent chairman so ìjọ tó bá absent ní meeting ní olúwa náà ó preside so ìjọ tó olúwa náà bá absent àtàláàfin sọ̀wọ́ ògùn so preside kì í ṣe bẹ́ẹ̀ o ẹ la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n jọ máa pín bẹ́ẹ̀ ọdún méjì ìdàbọ̀ ọdún mẹ́ta tẹ́yẹ olúbàdàn bá ti kọ́kọ́ ṣe tó bá lọ ọdún mẹ́ta àbọ̀ ọdún méjì ìgbésẹ̀ ọ̀hún náà bọ́ bẹ́ẹ̀ so lẹ́yìn ìgbà sọ̀hún náà ọ̀gá aláàfin náà tún bọ́ bẹ́ẹ̀ so bí wọ́n sì máa rìn jíjù sínú èsì bóyá nìkan jẹ́ abẹ́sìnkáwọ́ fẹ́ ni. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa lórí ìkànnì yìí tí ẹ̀ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wá pàápàá jùlọ àwọn tí wọ́n ń nawọ́ ìfẹ́ sí wa tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí tí wọ́n ń kí wa kú iṣẹ́ nípa àdúrà àti nípa nǹkan ní wọn. ìdí rèé tí màá fi gbé microphone tuntun tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n rà fún wa wípé kíṣẹ́ wa kó tún lè máa lọ síwájú kó tún lè máa dàgbàsókè sí i. a dúpẹ́ lọ́wọ́ yín gan o wọ́n ní àwọn program tá à ń ṣe ó dùn máwọn nínú ká tún lè bá a mọ tẹ̀síwájú pé ni àwọn fi ṣe léè fún wa wọ́n ní a má dárúkọ àwọn ṣùgbọ́n Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣèmí ìdí rèé tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn fún oore ńlá yìí eléyìí tí wọ́n ṣe fún wa microphone tuntun òun ni wọ́n ní ká máa ni wọ́n rà fún wa láti jẹ́ pé ká máa lò iṣẹ́ wa kó tún lè máa tẹ̀síwájú sí i. ẹ ṣé àdúpẹ́ o àmọ̀rírì yín o àmọ̀rírì yín gan-an àbẹ́ẹ̀rẹ̀ ẹ ṣé àdúpẹ́ o àmọ̀rírì yín. Yorùbá ní àbúdíntolókun àbúdíntolọ́sà ìtọ̀ kì í dá nídìí àkèré ohun rere ò ní tán lọ́wọ́ yín o ọ̀dá ohun rere kò ní dá yín ẹ̀ní wówó tì ẹ̀ní wájẹ tì ẹ̀ní wàná tì lágbára Ọlọ́run ibi tẹ́ ẹ fọkàn rẹ sí oore ó jáde ń bẹ̀ ibi tẹ́ ẹ fọkàn rẹ sí oore yóò jáde ń bẹ̀ fún yín lágbára Ọlọ́run ìbànújẹ́ ó wá kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín yín àbẹ́rẹ́ nǹkan ẹ ṣé àdúpẹ́ o ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí àwọn ni wọ́n ṣe yẹn fún wa o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kí ẹ bá mi kí wọn kí àwọn náà máa gbọ́ àbẹ́rẹ́ ẹni bá wa sound card ọba wa ṣètìrí ẹ ṣé àdúpẹ́ o àmọ̀rírì yín o ọba òkè yóò bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún yín ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín gan. à ń gbèrò láti set up modern podcast studio léyìí tí yóò jẹ́ kẹ́ mọ láǹfààní láti máa gbọ́ wa láti máa rí wa kérékété ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni Yorùbá ní díẹ̀díẹ̀ ó ní adìẹ díẹ̀ ẹ ṣé àdúpẹ́ àwọn nǹkan míì tí a tún nílò láti jẹ́ pé kí ó lè sẹ́ẹ̀tì dáadáa tẹ́yìn náà bá wò ó pé ẹ̀yin náà fẹ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ kí àlá àti ìran rere léyìí tá a ní nídìí iṣẹ́ yìí kó lè wá sí ìmúṣẹ kò sí tó burú torí pé Yorùbá ní téèyàn bá rẹ́ni bálà ọ̀là kì í yá ẹ ṣé àdúpẹ́ gan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ bóyá ní nǹkan ìrànlọ́wọ́ kan tẹ́ fẹ́ ṣe fún wa ò nìyẹn ẹ ti ń wò lójúmọ́ máwòrán yín yẹn bóyá ẹ sì wò wípé ẹ fẹ́ ṣe ní low key account number tẹ́ lè fi ṣọwọ́ sí wa òun náà ni ẹ ti ń wò lójúmọ́ máwòrán yín yẹn ẹ ṣé àdúpẹ́
àmọ̀rírì yín. Kò sí eléyìí tí ẹ ṣe fún wa tá à ní mọrírì tá à ní dúpẹ́ torí pé ẹni tó bá diwọ́ kúdúrú tí ó ní kó gbà tó ní kéèyàn gbà tó ní kẹ́nìkan gbà tí nǹkan bá wà ń bẹ̀ bí ó ṣe fún yàn náà nìyẹn. Bẹ́ẹ̀ ni kò sí iye tẹ́ ẹ fún wa tàbí nǹkan tẹ́ ẹ ṣe fún wa, àwọn nǹkan tá a nílò pọ̀. Microphone ti wà báyìí torí pé àti nìkan tẹ́lẹ̀ ẹ̀rí àti nìkan tẹ́lẹ̀ so ìmí ìtàn ni wọ́n fún wa yẹn. Microphone ti wà, a nílò mixer, a nílò system ìyẹn high speed system tó wà dáadáa, a nílò rẹ̀. A dẹ̀ nílò kámẹ́rà tí ó jiná dénú tó ṣe dáadáa, a nílò rẹ̀ àti àwọn ná lóríṣiríṣi àtàwọn nǹkan míì. Kò sí lè tí ẹ ṣe fún wa tí ò wúlò fún wa tó bá jẹ́ pé ó jẹ mọ́ media equipment eléyìí tí a nílò. Ẹ ṣé àdúpẹ́ ìyẹn ní abala tibẹ̀ yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti account number wa náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn.